ní kẹ́lẹ́ tí Àtaọ́jà bá ti gé àkàrà yẹn tán òní kábíyèsí ọba wa sọ̀rọ̀ àjọ̀dún ó tiẹ̀ ti dá báwọn ìdá ní Àtaọ́jà fi gbé ọkọ̀ ọrú rẹ̀ tí ọkọ̀ ọkọ̀ wáyé àkàrà adúláwọ̀ náà Àtaọ́jà ló kọ́kọ́ fi gbà gé àkàrà òyìnbó ọjà ṣé wọ́n ti ṣe tán wọ́n ti gbẹ́rù gẹ̀rẹ̀lé èrò kí la fẹ́ pè òkì la fẹ́ pè bá a bá ti pè já òun l'Àtaọ́jà gé o Òṣogbo sẹ́ ti yá sẹ́ ti yá ọyá ọmọ pé kí n bá sọ àwọn àgbẹ̀lẹ̀ Àtaọ́jà ní pé o àkọ́kọ́ bàbá ti gé ìdí tí kábíyèsí fífi dá olójú mẹ́ta gé àkàrà òyìnbó ó ní pé bí ọmọkùnrin bá ti lè ní idà lọ́wọ́ kò sí kí n tó lè di lójú lọ́nà lẹ́yìn gígé àkàrà yẹn Àtaọ́jà wà bá a sọ̀rọ̀ àjọ̀dún Àtaọ́jà bá wa sọ̀rọ̀ àjọ̀dún kábíyèsí ti gé àkàrà òyìnbó Àtaọ́jà bá wa sọ̀rọ̀ àjọ̀dún bàbá yìí àbẹ́ fi gé àkàrà òyìnbó yẹn bẹ́ẹ̀ bá ti mú idà lọ́wọ́ ó ń kí ìlú Ògùn oníwájú yín láti dí ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Òṣogbo yóò máa ẹ ti fi dá lànà àwọn alálẹ̀ Òṣogbo rẹ̀ ti tì í lẹ́yìn kódà bàbá kó wà kàn fún agbóró tí mo sọ rẹ́ẹ̀dù ọmọ yín Gangaria ó ní gbólóò yẹn òun ó gbé dábùjá wípé àníṣe kò sí kí n tó lè dí ìlọsíwájú Òṣogbo lọ́wọ́ ẹ jẹ́ kí kẹ́kẹ́ pamọ́ àti ọ̀rọ̀ lẹ́nu kí gbogbo oníròyìn ó dúró ọ̀rọ̀ tí Àtaọ́jà fẹ́ sọ níbi àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún àṣekágbá rẹ̀ kábíyèsí o. ó ní kí àsìkò yìí jẹ́ tiwa a sì tún rí lò tó bá jẹ́ tiwa tó bá wọ náà ní òpè ká rí lò àti wá rí lè lò báyìí a dúpẹ́ lọ́dọọdún gbogbo ẹ̀yin onísábàbí oríire yìí Ọlọ́run bá sẹ́yìn lẹ́san o ẹni tó náwó ẹni tó nára ẹni tó nára dáì gbogbo yín pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín èyí tá a bá rírí tó jò rírí tó bá wá rí náà pèlè mọ̀ wọ́n lọ bá wá gé kéèkì wọ́n ń wá ọ̀bẹ kì ṣé ọba tó máa ṣerú ẹnìkan ọba wá kékọ̀ọ́ ìkan náà ta ní ọ̀jẹ̀ àṣẹ Ọlọ́run náà tá a lè fi gé láti fi gé o a gbọ́dọ̀ tó máa jálápàtà mọ́ nígbà tí àwọn tí ọ̀pá ẹran máa ń bẹ ńlẹ̀ nídìí eléyìí mọ́jọ yọ lẹ́nu àṣẹ Ọlọ́run ní idà tí ọba lò a dẹ̀ ti lo àlò nìyẹn gbogbo ẹni tó bá jẹ́ kò ní orin nínú kò ní gòdì lára yín ẹ bá ń jẹ tọdún yìí ẹ tún bá ń jẹ ọdọọdún láàmú dáadáa yìí ṣe wà ní kò lọ́dẹ̀ nìkọ̀ọ̀kan yìí ẹ̀yin náà máa dàgbà sí ẹ wà níláárí ẹ ní ojú ẹ̀dá tẹ́ tó jẹun ojú Ọlọ́run tẹ́ ń wò kò ní kápò lọ́dọ̀ yìí èyí tí mo wí kárọ̀ ọ̀rọ̀ mọ́ àṣàmọ́dún sẹ̀mí ẹ bá ń kórè èyí fọ́sùn o. Aṣíwájú Mùsùlùmí ilẹ̀ Yorùbá Alhaji Khamis Ọlátúndé Badmus wọ́n ṣe àdúrà wípé tí Àtaọ́jà gé àkàrà òyìnbó yìí láti ìlú òyìnbó bíi tí wọ́n wà náà Aṣíwájú Mùsùlùmí ilẹ̀ Yorùbá Ọ̀túnba Káyọ̀dé tilẹ̀ Òṣogbo Alhaji Khamis Ọlátúndé Badmus wọ́n ṣàdúrà fún kábíyèsí His Royal Majesty ọba Ajímọ̀yè tó jẹ́ Abídèmí Ọlánìpẹ̀kun Àtaọ́jà tilẹ̀ Òṣogbo gbogbo tí ń jẹ́ àwọn èèkàn lóṣogbo wọ́n ṣàdúrà fún Àtaọ́jà arábọ̀sùn oúnjẹ ibi ọba tó kù ẹ̀ tó pè é. bí mo ṣe tajú kọ́ ni mo rí bàbá mi bàbá Lájẹ ilẹ̀ Òṣogbo ó ṣẹ̀ṣẹ̀ ti Amẹ́ríkà dé ni nítorí ayẹyẹ
ọdún kẹẹ̀ẹ́dógún bàbá wa àtọ́jà lórí ìtẹ́ yìí bàbá mi olóyè Kàsálí